ó ṣojú mi mo dúpẹ́ kò ṣẹ̀yìn mi mo dúpẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ayẹyẹ mi kò ṣẹ̀yìn mi mo dúpẹ́ kò bá mi níbojì mo dúpẹ́ kò dá mi sí mo dúpẹ́ kò dàbòbò mi mo dúpẹ́ òfin kan gbà kan lọ́wọ́ mi ó ṣeun àdánwò ń dààmú òde bá mi ọlọ́run ọba mo dúpẹ́ o. Chief Dr. Rabiu Ayeniyi Abioye Ayinla Alubiaga happy birthday to you happy birthday to you happy birthday to you Ayeniyi happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you Ayeniyi happy birthday to you. Ó yẹ ká yọ̀ fọ́lọ́run ó yẹ ká yọ̀ fọ́lọ́run ọlọ́run tó dá lọ́jọ́ ìbí sí ọlọ́run tó dá òwò lọ́jọ́ ìbí. Ó yẹ ká yọ̀ fọ́lọ́run ó yẹ ká yọ̀ fọ́lọ́run ó yẹ ká yọ̀ fọ́lọ́run ọlọ́run tó dá lọ́jọ́ ìbí sí ọlọ́run tó dá òwò lọ́jọ́ ìbí. Ó yẹ ká yọ̀ fọ́lọ́run Rabiu Ayeniyi Abioye ọlọ́jọ́ ìbí Alubiaga Mayegun gbogbo Yorùbá Ashanti region ní Kumasi ní Ghana. Ọlọ́jọ́ ìbí ẹ̀ mà kú oríire Ajíjọlá ìyá ọmọ ládùn ní Àyìnlá ọmọ Àtàndá bàbá Àtàndá Àyìnlá ọmọ Kọ́lá olówó orí ọkọ̀ alájà àwánẹ́tù aláwùsá ọkọ̀ alájà bàbá alájì bàbá alájà ọmọ alákẹ́ bàbá alákẹ́ bàbá ìṣàtù bàbá alájì Jamiu Ọ̀jájá Àtàndá bàbá alájà ọmọ làbákẹ́ bàbá Hafsatu bàbá Rísíkátù Àjọkẹ́ bàbá Kàfáyá Àlàkẹ́ bàbá Ṣakírátù bàbá Ọlábísí Àṣàbí Ayeniyi Àyìnlá Alubiaga ọmọ Tápà Lẹ́ǹgbẹ́ Olúbísí ọmọ Alélúọ̀yà Tápà èjì nana bàbó Tápà èjì nana bàbó Tápà. Àánú ni kì í ṣagbára àánú ni kì í ṣagbára tá a bá ń ṣọjọ́ bí ẹni nínú ayọ̀. Àánú ni kì í ṣagbára. Wúrà fàdákà èmi ò ní o ṣùgbọ́n n ó fìlú kọ́ lọ́jọ́ ìbí ọlọ́jọ́ ìbí.